bá mi gẹ́ẹ̀tì ewé akíntọ́lá àti ewé ewúro, bá mi gẹ́ẹ̀tì ginger, bá mi gẹ́ẹ̀tì garlic, bá mi gẹ́ẹ̀tì turmeric, bá mi gé gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ sínú kòkò kó dá omi sí, omi ògì, omi dùn, kó fi ṣe lágbo, kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́, máa tẹ̀lé mi bọ̀ o. Wàá tún wá mú ewé akíntọ́lá àti ewé ewúro méjì péré, wàá kó sínú kòkò míì, wàá ṣe lágbo pẹ̀lú omi lásán, wàá máa fi wẹ̀, ọ̀tọ̀ tún nìyẹn o. Wàá ṣe bá mi wá àjò tùmẹ́ríkì nìkan, wàá wá lọ kókó náà, wàá pò mọ́ òrí, wàá tún pò mọ́ epo pupa, òrí àti epo pupa wàá fi pò, wàá máa fi pa ara. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílẹ̀ kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtà àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 2044237680. Àkáǹtì nọ́mbà fún àwọn aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹni tí a fẹ́ kọlù wa tàbí tẹ́ bá fẹ́ rí wa, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì, Lagos, Ẹ̀pẹ́ Expressway. Iṣẹ́ wo ni gbogbo nǹkan wọ̀nyí ṣe? Ó ń ṣiṣẹ́ àìsàn tá a mọ̀ sí chicken pox. Chicken pox yẹn ní Yorùbá máa ń pè ní ilẹ̀ gbígbóná, wọ́n tún máa ń pè ní sọ̀pọ̀nná. Àìsàn tó lágbára ni, tó dẹ̀ pé ó máa ń ràn yàn, ó máa sú sára èèyàn báyìí, tó máa lómi nínú, tó máa ṣe spot sára èèyàn, tó máa lómi nínú. Omi tó ní nínú yẹn tó bá kan ara ẹlòmíì máa ràn. Ṣùgbọ́n láàárín 14 days tó bá fi múyàn, tómi yẹn bá ti dry tó kọ̀ lójú tó ti gbẹ, kò lè ràn yàn mọ́. Ẹ mójútó, ó ń fọyàn lójú, ó ń dìyàn létí, kódà ó ń rọ̀yàn lẹ́sẹ̀, ó ń sọ̀yàn dálábọ̀ ara. Chicken pox nǹkan tí ò já ni o. Egbòogi ẹ̀ ni mo kọ́ wa yẹn. Ẹ rí i pé mo kọ́ wa nípa ara ẹ̀, mo tún kọ́ wa ní èyí tẹ́ máa fi wẹ̀, mo kọ́ wa léyìí tẹ́ máa mu ní kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ìwọ náà gbaládá nìyẹn, sàdákọ̀ járíyà ni. Fẹ́ ike nínú ìpèníjà both natural and spiritual problem. Ẹ contact Sheikh Afagba International Limited. Àwọn product wa ni àbáwọn èèyàn polówó ẹ̀. Àwa la ṣe, made in India, packed in South Africa, all in one. Caterpillar, bulldozer, memory booster, transformer 1100 power, miracle leaf. Gbogbo àwọn product yìí atúnlá àwọn special tá tún máa ń ṣe. Ó ń forí kókó aláǹtakùn, ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun ni, ó ń rí ìjákulẹ̀, ó ń máa mú bọ́, ó wà ń lo òyìnbó bí aláìsí, ó ń fa kò tó ra wọn. Ètò àdúrà wà tó lẹ́jìtì, ètò sàárà wà tó lẹ́jìtì tá máa fi kojú kéèsì yín. Ètò àwẹ̀ wà tó lẹ́jìtì, àti sàárà àtàwẹ̀ àtàdúà àtàwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ tó jẹ́ natural, bí àwọn ru terminator powder tó máa create solid barrier between you and evil world. Monitoring spirit ò ní ní access sí ẹ mọ́. Ẹ contact wa, ìlọsíwájú máa báyìí. Àwọn ò ní fi ìtọ̀fọ̀gbẹ́ ní sí kírẹ́fìjì fún yín láti evil world. Ibi tí wọ́n ti ń ṣe yín, ibẹ̀ kọ́ láti ní kí wọ́n gbà yín. Ọlọ́run ló máa gbà yín, torí àwọn tí wọ́n ń ṣe yín yẹn náà, Ọlọ́run ní ẹ bèrè lọ́wọ́ wọn. Wọ́n mọ̀ yóò dá bírò lẹ̀ àmúrọ́ fasayaquluna Allah. Ẹ bèrè lọ́wọ́ wọn pé ta ló ń control ayé àwọn gan. Wọ́n á sọ fún yín pé Ọlọ́run ọba Allah ni. Tó bá wá rí bẹ́ẹ̀, Ọlọ́run ọba Allah ni kẹ́ jẹ́ ká pè, ká dẹ̀ lu àwọn nǹkan tó ṣe léwọ̀ ká má débẹ̀, nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ ni ká débẹ̀. Tilka wujudullahi wa ma yuti illa wa rasulahu. Àjẹ́wà, èṣù wà, ẹlẹ́bọlóògùn wà, alásàsí wà, àwọn àlìjọ̀nú burúkú wọ́n wà, ẹ̀mí èṣù wà, wọ́n ń dàyàn láàmú. Yatakabbatuhu shaytanu minal mas. Bẹ́ẹ̀ ni innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum. All in one ní bó ṣe wà yìí. Ikú nìkan ni kò lè wò bí sí ní láì tààlà. Gbogbo product wa ló dẹ̀ gba láàbù kọjá, ló wà scientific approve, ló wà halal. Àwọn òfìtọ́ fọ̀gbẹ́, ẹ dúpẹ́ fọ́lọ́run. Canada lẹ́wà ní, America lẹ́wà ní, ẹ wo page wa, ẹ máa rí bá ṣe ń send it all over the world. Ẹ wà within Nigeria, à ń lo GIG logistics láti send the product wa àtàwọn ọjà wa. Special package ẹ bẹ̀ wá. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ọkùnrin tí ò lè perform déédéé, ẹni tó wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́, stroke, cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá. Ẹ pè wá fún èké nínú ìpèníjà both natural and spiritual. Ayé yìí ti di bá mi o. Tí ìkọ̀kan bá ń ṣe ẹ́, make sure pé o tackle kìíní yẹn, o tackle ẹ̀ pẹ̀lú both natural and spiritual. Lo nǹkan tó wà natural, to treat it with spiritual, so wàá lè free, wàá lè lálàáfíà. Bẹ́ẹ̀ ni earth is wet, so we care Almighty Allah cure. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Má sàlámù.